nìkan o ẹ lọ bí àwọn tàwọn Haúsá gbẹgẹdẹ ti gbiná fẹ̀yìn Jamali Suna gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní Sálàfí wábíyáwá omi ti tán lẹ́yìn ẹja yín pátá nílẹ̀ Haúsá wọ́n ti ń pè yín ní Àbújá àtàwọn àáfàá Yorùbá àti tàwúsá wọ́n ní ẹ pàdé l'Àbújá ẹ gbà wá o bàbá Tinubu ẹ má fọwọ́ sí nǹkan kan ẹ̀yin gómìnà Ṣèyí Mákindé gómìnà Adeleke ẹ má fọwọ́ sí jihadi wọn o tán bá gbé wá bá yín ẹ wò ó dáadáa àwọn èèyàn tiẹ̀ ti jáde ní ìsìn wọn làwọn ò fọwọ́ sí jihadi ńlẹ̀ Yorùbá ní Yorùbá náà lẹ sọ pé ọba kan máa ń gbàdọ̀bálẹ̀ ọba ẹ wo bàbá wa Aláàfin wọ́n tún tẹ̀ fún Ọ̀jájá ó yá ẹ wá wo kábíyèsí Olúwo wọ́n dọ̀bálẹ̀ fún wọn ṣe bí mùsùlùmí ni wọ́n ṣe báwọn náà wọ́n dúró wọn láwọn fẹ́ ṣàmírù kí ló dé tán fi gbàdọ̀bálẹ̀ kí ló dé tán fi gba ìdọ̀bálẹ̀. ẹ̀yin tẹ́ bá rí fídíò mi yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú mo kàn fẹ́ pe awareness wa sí nǹkan kan tó ń lọ nílẹ̀ Yorùbá tí a dẹ̀ rí nígbà tó jẹ́ pé yóò ṣe àkóbá fún next and next and next and next generation kí ni nǹkan tó ń lọ bàbá wa Olúwo wọ́n ń jáde lọ ẹnìkan fẹ́ tẹ́kùn sí wọn lára ẹnìkan ó kó aṣọ wọn lẹ́yìn ẹnìkan gbé ọ̀mbrẹ́là sí wọn lórí ní ayé ọjọ́ gbogbo wa la mọ̀ wípé wọ́n máa ń gbé ọ̀mbrẹ́là tẹ̀lé ọba ṣùgbọ́n wọn ń fẹ́ ọba láfẹ́rìn lẹ́yìn yẹn wọ́n ń kó aṣọ ọba tí ó làjú leléyìí ni àbí too much money gbogbo orú nǹkan báyìí ó ní àwọn ọmọ kéékèèké ń rí tí wọ́n ń rò wípé bẹ́ẹ̀ ló ṣe yẹ kí ayé ó rí tó bá di ní ọ̀la tí ẹnìkan bá wà ní ipò tí wọ́n wá gbé tí wọ́n sọ wípé ókè o ẹni tó wà ní ipò yìí ó ká ẹsẹ̀ lé ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ó ká lé tí wọ́n wá gbé lọ ọ̀dọ̀ ọba tó sì jẹ́ nínú àwọn ọmọ kéékèèké hàn kí ni ìdájọ́ tí ọba ó dá gbogbo wa náà la wáyé ẹ má jẹ́ ká fi ọlá jiyọ̀ bàbá ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ bá rí. èmi náà dẹ̀ ní fídíò bíi tí àwọn nǹkan oríṣiríṣi ti ṣẹlẹ̀ tí àwọn kan tó pera wọn ní ẹlẹ́sìn mọ́kúnlẹ̀ fóbì àìkúnlẹ̀ àìsí ìkúnlẹ̀ fọba. èmi ti rí ibi tí wọ́n ti ń kúnlẹ̀ fún wọn o àwọn ń gba ìkúnlẹ̀ ṣùgbọ́n àwọn ò lè kúnlẹ̀ fún yàn. torí bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀yin òbí tẹ́ ẹ bá fẹ́ mọ́mọ yín lọ lé kéwú tàbí ẹ fẹ́ mọ́mọ yín lọ lé ìwé ẹ chẹ́ẹ̀kì ẹ̀ dáadáa o ṣé ẹ mọ̀ pé ọ̀kan ti ṣẹlẹ̀ tó yẹ pé ìgbájú ìgbámú nìyẹn kó fọmọ kékeré ọmọ ọdún 3 kọ́mọ yẹn ó tó soríire àsọmọ tí ò ní ọmọ tí bàbá ẹ̀ tí ó yà sí ni bí bàbá sì ti kú náà wí a ní fídíò yẹn lọ́wọ́ o ìyá yìí ń gbàgbà fọ́ ń ṣe gbogbo ẹ̀ ó tún kọ́ṣẹ́ tíṣà míì kíláàsì rẹ̀ tọmọ rẹ̀ wà ó bẹ̀rẹ̀ sí ní lu ọmọ yẹn nítorí pé kò kàwé dáadáa ọmọ ọdún 3 o tó yẹ pé nílẹ̀ yìí ọmọ ọdún 3 ó ń gbowó oúnjẹ ni tí wọ́n tún máa bẹ̀ pé ní ìṣó tí wọ́n tún níbi tí yóò tún ti sùn lẹ́yìn ìgbà tán bá ka kinní tán ní kindergarten nìyẹn lẹ́yìn wọn bá lọ sí jẹ́lé òsinmi tiẹ̀ ní ọmọ ọdún 3 ó sì wà jẹ́lé òsinmi lọ́dọ̀ wa ń bíbà kó tó wọ kindergarten kó tó wá ṣẹ̀ṣẹ̀ lọ sí school gangan. so lẹ́nu kan ọmọ yẹn ṣoríire ṣá ọlọ́run ti dọ́mọ ọlọ́mọ lọ́lá torí fídíò yẹn trẹ́ǹtì fídíò tàwọn àáfàá tí wọ́n ní mọ́kúnlẹ̀ mọ́ ṣe gbá mọ́ ṣàwo tó wá di tapa ṣúnṣun mo ti sọ fún yín nínú ọ́díò mi kan mo ní àwọn ọmọ sì máa yọ ẹgba tì wọ́n ẹ má ṣe pé lọ́mọ yín tó bá ti yà sọ́dọ̀ wọn o
bú àwọn ọmọ yín o, ẹ má wò wọ́n ní wàhálà ìdá o, ibi wọ́n ti lọ ka kéwú ni o. Ntó imú Mufti gbogbo ilẹ̀ Yorùbá pátá látèkó tá fi dìde lórí ọ̀rọ̀ yìí kì í ṣe wàsá mọ́ o. Tí wọ́n fi dìde lórí ọ̀rọ̀ yìí kì í ṣe wàsá, àṣẹ táwa ń rí àwọn náà ti ń rí tó tiẹ̀ tó ju tiwa lọ. Mufti gbogbo ilẹ̀ Yorùbá látèkó kì í ṣe Mufti Ìwó o, torí àwọn Mufti Ìwó náà ń wá ṣẹ̀ríà tí wọ́n mọ idá ṣẹ̀ríà fún àwọn aláìṣẹ̀. Àwọn náà ń wá ṣẹ̀ríà kiri. Mufti gbogbo ilẹ̀ Yorùbá tíjọba fọwọ́ sí látèkó wọ́n ti rí, wọ́n sì ti gbóhùn sókè. Àwọn ẹlẹ́sìn tó jẹ́ pé wọ́n ní àgbọ́dọ̀ mọ kíra wa pé báríkà jímọ̀ o, àwọn yẹn ni o, wọ́n kún lù o, torí bàbá wa Mufti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kì í ṣe Mufti Ìwó mò ń là o, kì í ṣe pé láàfi yẹ̀yẹ́ yín o bàbá wa Mufti Ìwó, àfi yẹ̀yẹ́ yín ká máa là ní Mufti àgbà pátápátá nílẹ̀ Yorùbá látèkó là ń sọ yìí, tíjọba fọwọ́ sí, kì í ṣe Mufti àdúgbò. So àwọn náà ti gbóhùn sókè, wọ́n sì ti sọ̀rọ̀ sókè o, torí àmọ́ bí ẹ̀yin ti ka Kùránì tiyín o, wọ́n sì ní Saudi ló ti ń wá, ẹ rí fídíò yóò máa tẹ̀lé, ẹ dákun kẹ́ ẹ jókòó kẹ́ ẹ wò dáadáa. Rẹ́rẹ́ tí ń run nílẹ̀ Yorùbá, ọ̀tọ̀ ni tó yẹ amójútó, ọ̀tọ̀ ni tán ń ṣe o. Má ṣe gbá má ṣàwo, wọ́n dẹ̀ gbé ráìsì ìgbà kírísímàsì wá, wọ́n tẹ̀rí wọn ò jẹ́ ká pọ̀lọpọ̀ àfa orí ní gbèríko àwọn náà tẹ̀rí. Ẹ̀dẹ̀ lára àmọ̀ ni kákìrẹ́ ẹni báríkà jímọ̀ wọ́n ládàáda lẹ̀ ni, kákọlà fọ́mọ wọ́n ládàáda lẹ̀ ni, wọ́n ní kò sínú sẹ̀ríà ẹ gbà wá. Àwọn ìyàwó lárúbáwá sì ya tàtú sí ẹsẹ̀, wọ́n yà sórí, wọ́n yà símú, wọ́n yà sára, tàtú ní gbogbo ara wọn nílẹ̀ Turkish. Tẹ́ ẹ bá dé ibi ìbílẹ̀ wọn gangan ẹ rí tàtú lára wọn. Nílẹ̀ Yorùbá, nílẹ̀ lárúbáwá gan ẹ rí tàtú nínú oko ìbílẹ̀ wọn, kì í ṣe níta gbangba. Ṣé ń gbójú wa lálẹ́ wá láwọn baba ńlá yín ò mọ̀ ṣe mọ́? Sheikh Sharafudini, àfọ dókítà Sharafudini, tó wọ́n ní tẹ́ ń gbé kiri nìyẹn o, tẹ́ ẹ lọ kà ní Mísírà, tẹ́ ẹ lọ kà Mísírà, Ọlọ́run ti tú jáde, àwọn ẹni tó kà jù yín lọ wọ́n ti gbé jáde o. Saudi ni gbogbo kinní ti ń wá, wọ́n ní ìṣe gbogbo àwọn jàmáàlì súnà o, torí ẹ ti pín yẹlẹyẹlẹ báyìí nísìn, ẹ ti pín yẹlẹyẹlẹ ni ẹ ti yọ lọ́kọ̀ọ̀kan bí òṣùṣù ọwọ̀. Torí bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run, ìkúnlẹ̀ tí ọba tiyín ń gbà, ọba ìlú yín ń gbà, kí ló dé tẹ́ ẹ fi lè fún ọba ìlú ibi tẹ́yìn náà wà kẹfún níkúnlẹ̀? Ẹ̀yin ọba tó kù ẹ mọ́ gbà o. Àáfàá tó bá wádọ̀ yín tí ò bá fún yín ní rẹ̀spẹ́tì, ẹ lé wọn ta, ẹ lé wọn síta. Kábíyèsí Olúwo ó ń gba ìkúnlẹ̀, kò sì fi àṣà Yorùbá lẹ̀. Bàbá wa Abdulrasheed Kábíyèsí Olúwo kò fi àṣà àti ìṣẹ̀ṣe kò fi sílẹ̀ o. Torí ẹ̀yin tẹ́ ẹ gọ̀, tẹ́ ń ṣe bí lóòótọ́ ní gbogbo tí bàbá wa Olúwo ń ṣe lórí ilẹ̀ Yorùbá yẹn, kò sí àlẹ́yọ̀ kan oṣù lèmi fọwọ́ sí nínú gbogbo tí wọ́n ṣe láàrin ẹ̀sìn, ní pé ẹ má fọmọ ṣòwò, ẹ má fọmọ ṣẹ́ṣó. Wàláì ìgbóhùnsókè yẹn dá, kò sọ́ba tí ò gbọ́dọ̀ mọ́ sọ yẹn, tí ò gbọ́dọ̀ mọ́ ṣàánú abiyamọ. Obìnrin ní rù, obìnrin ní sọ, káwa láwa rẹ nìkan
yóò sì máa pa wọ́n kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́. Gbogbo àwọn ẹni tán mú tán kó sórí íńtánẹ́ẹ̀tì lónìí ó ti ọmọ ọdún 14 ó sì pa ìyá àyá ẹ̀. Ọmọ ọdún 14 pa ìyá àyá ẹ̀. Ṣé rí pé yẹn tó gbóhùn sókè àwọn àáfàá ọ̀tọ̀ ni tó yẹ kán rán ọ̀tọ̀ ni tán rán. Ṣé gbogbo wóróworó tí Dr. Sharafudeen sọ nínú ọdún tó kọjá ṣé náà ni ó tún kọ sínú ìwé ni ó tún gbé lọ fún wọn kàtà ìpò tí ní ká mọ̀mọ́ kí wọ́n pé báríkàdé ju màmá. Ṣó yẹ bẹ́ẹ̀ wọ́n tún kọ sínú ìwé Yorùbá ẹ jẹ́ àtẹ̀lé gbogbo ìwé tí bàbá yìí ń kó lọ ẹ jẹ́ àtẹ̀lé o ẹ jẹ́ á lọ yẹ̀ wò dáadáa kán máa ba orúkọ ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá kẹ́ ẹ lè bá a níyì torí gbà wọn bá tún gbé fún àwọn ẹni tán máa kà dáadáa tán bá ń tu wọn á níta ni rádaràda tó kọ yìí. Ta lẹni tó kọ rádaràda yìí? Torí à ń bẹ̀ yín ni ẹ dákun torí ẹ fi á lọ́rùn lẹ̀ o. Ẹ jẹ́ kó ní kálukú ó máa ṣẹ̀sìn ẹ̀ o ńlá àwọn ọmọ ti dìde gandígán sí yín yẹn o. Àwọn ọmọ ti dìde o ńgbẹ̀ bá ń bá wọn wí ó yá ẹ wo bó ṣe yẹ bàbá yìí. Alùkùtùbí kí n tó gbàgbé Alùkùtùbí o ọ̀rọ̀ kàn ọ́. Mo rí fídíò rẹ tí ń trẹ́ǹtì lórí bàbá wa Mudir Markaz. Ṣó o gbàgbé ń tó sọ ní abẹ́ wa gbogbo fídíò rẹ jáde tó nígbà náà wọ́n gé ọ̀rọ̀ rẹ kéékèèké ni. Ńgbà Aláàjì ọ̀kan lọmọ fi ń pè ọ́ ṣàkíyèsí tíwọ àti Saheed Shittu ọ̀tá Ọlọ́run tó fi ń sọ̀rọ̀ sí bàbá ìtàn ní kó bá sọ̀rọ̀ tó ní ìwọ ò mọ̀ bóyá tí ń ṣe yẹn kò dáa ìwọ ò gbà pé tí ń ṣe yẹn ò dáa ṣó o mọ̀ pé sì tó fún Aláàjì ọ̀kan lọmọ nìyẹn níjọ́ ṣó yẹn. Àbọ̀ rántí ní ìsìn ẹ wá rí bí bàbá yìí ṣe tó àtòkú ọ̀run bí wọ́n ṣe tó nílẹ̀ Nàìjíríà ni kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan o nílùú Nàìjíríà. Ẹ wo bẹ́ẹ̀ ṣe wá dàbí ẹran so èmi ò mọ̀ pé wọ ìtì ẹ̀ ní Alùkùtùbí àṣẹ wíwò tá ń wọ̀ lórí kínní flítà lẹ gbé sára tẹ wá dàbí Alùkùtùbí o sì pa irọ́ olóòmọ̀ọ́mọ̀ bú bàbá ó gbọ́n tí yẹ́rìmọ̀ yìí náà sọ sí bàbá Mùdírù ni ẹni torí pé sọ àbẹ́ ó yà sàábẹ́ tẹ̀ ń wá ń sọ pé wọ́n bú yìí ìwọ fúnra ara rẹ sọ pé wọ́n ní tí wọ́n bá ní sàábẹ́ náà dà lè mú jáde. So ìyẹn nígbà ẹ kàn fẹ́ da ilé ike onílé ike ẹ fẹ́ dáwó ẹ wálé ẹ fẹ́ rọ́nà lọ irọ́ lẹ pa o. Alùkùtùbí irọ́ gbunduku tó jẹ́ pé ẹ dídì gbéra yín lọ sí kóòtù lórí ẹ̀ ẹ dé tọlọ́pàá nítorí ẹ̀ ìpè bàbá ẹni bàbá bú sàábẹ́ wo ló bú sàábẹ́ tó jẹ́ pé ó bá nábì ṣe fódìdí ọdún 3 tí ò gba ìsìláàmù tó yẹ pé nítorí oúnjẹ ló fi lọ gbà ìsìláàmù lọ́dọ̀ ẹlòmíì torí ọbẹ̀ ọlọ́ràá ó lọ gbọ́tàn yín pátápátá ni ẹni tó jẹ́ pé ẹ pa Kùránì tì ẹ wá ń tẹ̀lé Abu Huraira ẹ pa Kùránì tì ẹ ń tẹ̀lé Abu Huraira tí sì sóun lọ́lọ́run gbé fún kì í sóun lọ́lọ́run gbé fún àsìkò ìgbà tí ń bá nábì rìn gan pàpà kò di mùsùlùmí odidi ọdún 3 ló fi bá nábì ṣe tí ò gbà sílámù. Yóò sọ pé bó mo ti gbọ́ àwọn òdúró sójú tiyín nìkan o ẹ lọ bí àwọn tàwọn Haúsá gbẹgẹdẹ ti gbiná fẹ̀yìn Jamali Sunna gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní Sálàfí wábíyáwá omi ti tán lẹ́yìn ẹja yín pátá nílé Haúsá wọ́n ti ń pè yín ní Àbújá àtàwọn àáfàá Yorùbá àti tàwúsá wọ́n ní ẹ pàdé l'Àbújá tí yín bá yín lọ́ọ̀dì 20 kinní kan wọ́n ní ẹ pàdé kí gbogbo yín ó pàdé bó o ní kéwú bó o ní ẹ̀sìn ìsìláàmù ṣe fẹ́ bàjẹ́ wọ́n fẹ́ rí i dìbéètì ṣẹlẹ̀
àwọn sàlàfíà kan wá jáde nínú àwọn haúsá pé ní irú owó tí wọ́n ná yẹn irọ́ ni wọ́n yìí kakéwú kó tó di pé wọ́n máa sọ̀rọ̀ wọ́n wá fẹ́ lè rí yẹ wọ́n fẹ́ dá lórí bàbá Tinubu. Bàbá Tinubu ẹ má ná kọ́bọ̀ fún wọn, ẹ má ná fún wọn, ẹ má náwó kankan fún wọn. Wọ́n ti bà wọn ọmọ lórí jẹ́ bàbá Tinubu, dákun torí Ọlọ́run. Ẹ má gbà fáwọn sàlàfíà yìí o, ẹ gbà wá. La fi ń sọ fún yín pé wọ́n ní a mọ̀ kíra ẹni fún ẹkú ọlá Jímọ̀ kán tó bí bàbá wọn pátá lẹ́nu àwọn bàbá ńlá kú wa láti gbọ́ pé ẹkú ọlá Jímọ̀ o, Jímọ̀ olóyin o. Ńgbà wọn ò ṣépè, wọn ò ṣépè, àdúrà náà ṣe. Dr. Sarafudini gbogbo dìgírì rẹ̀ pátá orí íńtánẹ́ẹ̀tì ló pín sí. Yóò mọ kígbe ní bí ẹni wọ́n kata bọ́ǹdì. Mufuti ta ló ní mufuta o? Ó yá bọ́ bá sì gbé fún yóò ṣe. Ọba gbé fún yóò ṣe o, ẹ gbà wá o. Bàbá Tinubu ẹ má fọwọ́ sí nǹkan kan ẹ̀yin gómìnà Ṣèyí Mákindé, gómìnà Adeleke ẹ má fọwọ́ sí jihadi wọn o tán bá gbé wá bá yín. Ẹ wò ó dáadáa, àwọn èèyàn tiẹ̀ ti jáde ní ìsìn wọn làwọn ò fọwọ́ sí jihadi nílẹ̀ Yorùbá. Nírọ̀ yín bá pin ọba tí ń sọ fún yín lórí ẹ̀sìn Islam èèyàn ń lo sọ tó ó wọlé ó ń ṣe gbogbo ẹ̀. Wọ́n tún ń gbàsọ tẹ̀lé wọn lẹ́yìn, wọ́n ní àwọn ẹrú lọ́tún lósì. Ẹ̀yin wá lẹ́ lọ sọ́dọ̀ ọba ìlú yín gangan tí ìbá ṣàrífín Sheikh Yusufu. Ńṣe ni ẹ máa ka áyà mẹ́wàá tẹ́ ẹ kà tẹ́ ẹ fi pa ọba lọ́jọ́ kìíní nílùú Sẹ́yìn. Ṣé ni ẹ máa lò kiri o, ṣé ẹ ti gbọ́? Tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ lè nítẹríba fọba kankan ẹ má wọlé ọba. Tìmí ẹdẹ gbogbo tẹ́ ẹ ṣe yẹn wàláhì Ọlọ́run ó pọ́n yín lé. Mẹ́bẹ́yìn Yorùbá náà lẹ sọ pé ọba kan máa ń gbàdọ̀bálẹ̀ ọba ni. Ẹ wo bàbá wa Aláàfin, wọ́n tún tẹ̀ fún Ọ̀jájá. Ó yá ẹ wá wo Kábíyèsí Olúwo, wọ́n dọ̀bálẹ̀ fún wọn ṣe bí mùsùlùmí ni wọ́n ṣe báwọn náà wọ́n dúró wọn láwọn fẹ́ ṣàmírù. Kí ló dé tán fi gbàdọ̀bálẹ̀? Kí ló dé tán fi gba ìdọ̀bálẹ̀? Bàbá Kábíyèsí Olúwo ẹ̀ sì bá àwọn tìsẹ́yìn ẹ̀ bá wọn sọ̀rọ̀. Àrífín òsì yẹn á fi lọ ẹ̀yin náà o. A máa fi lọ ẹ̀yin náà ẹ̀ sì jẹ́ gbà. Ẹ bá wọn sọ, àìjẹ́ bẹ́ẹ̀ wàláì tàláì wọn ò ní jí ẹni yìí ń ta o. Ẹ má jẹ́ tàn yín. Ẹ wo bí àwọn ọmọkùnrin bọ́n ṣe nàgbàlájà tán níwájú yín. Davido gan ó tún kúnlẹ̀ fún ó dọ̀bálẹ̀ fún yín. Davido ọmọ Adeleke ẹ tún gbàdọ̀bálẹ̀ rẹ̀ recently. Ó yá àwọn kan tán wá dàbí ekòló tán gba wèrè mẹ́sìn wọ́n láwọn ò lè rẹ̀spẹ́ẹ̀tì ọba. Àwọn ni bàbá ọba ń jọ wọn fokó òdì wọn bí ẹni tó níyì rí. Lójó ni ẹ wo bàbá wa Ọbásanjọ́, ẹ wo bí bàbá ìṣekéré sí, ẹ wo bí bàbá ìṣekúnlẹ̀ tó tún rẹ̀spẹ́ẹ̀tì ọba yìí. Lẹ́nu yín ẹ̀ tó bẹ́ẹ̀. Wàláhì ilé ọba tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá bu ìkún wọn kán lé yín síta. Gbogbo láǹkà mi yín tẹ́ ẹ bá fẹ́ kà ó yẹ ẹ tún kà. Gbogbo ayé ló fẹ́ parẹ́ nìyẹn. Tó bá yẹ pé Kùránì pàyànpàyàn lẹ́yìn bá gbé dání. Abẹ́ẹ̀rí nǹkan ẹ wá fẹ́ fi kéwú kó wa lómi ọbẹ̀ jẹ. Kò lè wọ́ọ̀kì. Àwọn ọmọ ọlọ́mọ ti rí náà wọ́n sì máa nà yín níta gbangba nínú ilé kéwú yẹn tẹ́ ẹ bá ń gbọ́ gbìgbìgbì àwọn ọmọ náà ń kó yín lẹ́gba. Torí ẹ ti ṣì wọ́n lọ́nà. Ìyá mi tí ọkàn rẹ̀ ò balẹ̀ ó ti fọmọ ẹ̀ ṣépè. Bàbá mi yóò wà lórí dùbúlẹ̀ ní ọmọ ní lágbájá. Ẹ mọ̀ gbọ́ irọ́ o, òun lọ ọ̀dọ̀ àfáà, òun lọ ṣe ráyé báyìí.
àwọn wèrè àfáà kan kún ta nìyẹn ẹ gbà wá o bàbá Tinubu ẹ má fọwọ́ sí nǹkan bá gbé wá tí ṣẹ́rí tẹ́sẹ̀ gbogbo wọn ò bá péjọ ẹ má bá wọn sáǹsì nǹkan kan. àyàfi tẹ́ ẹ bá rí Mufti gbogbo Èkó tí Mufti gbogbo Èkó àti tìlọrin tán bá dúró tìlọrin ò tiẹ̀ jẹ́ wá báyìí tí Mufti gbogbo Èkó pátápátá àti ilẹ̀ Yorùbá pátápátá tẹ́ ẹ sáǹsì tí sàfikẹ́ẹ̀tì wà lọ́wọ́ rẹ̀ n tó bá lọ́wọ́ sí ìní ẹ bá lọ́wọ́ sí ṣùgbọ́n àwọn Mufti abẹ́ẹ̀lé ẹ má gbà o ẹ má gbà o àwọn Mufti ọ̀dẹ̀dẹ̀ ẹ má gbà o ẹ má gbà o bàbá Tinubu ẹ má gbà wọ́n ti fẹ́ sọ ẹ̀sìn dẹ̀sìn